Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Hallelujah. Praise the Lord. Yes. Somebody come up and sing sọ̀rọ̀ Alhaji Yinka Anthony ọmọ Quadri ilẹ̀ aṣú. But ọ̀rọ̀ mi wà tí ọba try láti sọ ní ṣókí á ní mínú á lè wà ní ìfò. Olóríire èèyàn kan bá mi pàtẹ́wọ́ fún Alhaji Yinka Quadri. Ẹni tó bá fẹ́ ṣe oríire tó fẹ́ bó lóríire ló pàtẹ́wọ́ fún Alhaji Yinka Quadri. Alhaji Yinka Quadri ṣe wáyé. Táwọn ní ká máa sọ̀rọ̀ nípa àwọn ilẹ̀ aṣú like I said earlier. Afẹ́nifẹ́re èèyàn ni wọ́n. Ní industry lénìí àti outside industry gbogbo ayé ló mọ̀ pé Yinka Quadri afẹ́nifẹ́re ni. Wọ́n àfìgbà kan rò wípé kí ọmọ èèyàn kankan má dà láyé. Tẹ́ àwọn èèyàn bá wo appreciation ni tí mo fi kí everybody nígbà tí the senior special assistant to the governor of Kwara State Culture and Tourism. Mo sọ yìí pé Alhaji Yinka Quadri mo ní wẹ́ẹ́ it is well o ọjọ́ ọ̀rọ̀ wa pé lẹ́nu torí pé honourable girl there's somebody behind it there's somebody behind that honourable senior special assistant SC wa senior wa alhamdulillah ẹ bá gbọ́dọ̀ tóbi Alhaji Yinka Quadri is behind it. Ẹ bá mi fún wa látẹ̀wọ́. He's behind it honestly. Torí pé tí n bá sọ wípé afẹ́nifẹ́re ni wọ́n àkíní lára ọmọ ẹni méjì láàbọ̀gbà wọn. Ọmọ afẹ́ kó dáa fún yẹn ni. Bàbá ilé àtọ̀nà yẹn ní bàjẹ́ o. Ilé àṣẹ pé àríra lè ní àpàdé lókèṣán ńlá èyí ni. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ pé Alhaji Yinka Quadri àníwá 80. Alhaji Yinka Quadri àníwá 80 o. A ṣe 70 jọyà pé wá sí o. 70 mo ti ń ronú 70 sílẹ̀ ní sọ́rí. Bàbá tó máa ṣe 70 náà gbogbo yìí wọ̀n ní fi ṣàwátì. Ara tá à ń sọ nìyẹn surprise lórí rẹ̀ jẹ̀jẹ̀. Àwọn tó ń mọ̀ but ó ti yé mọ́ mi lọ́ládé ní àtijọ́ mọ́tò. About a month ago láti jọ plan. Àwọn kò máa dẹjọ́ ṣe wà ájọ wà lánàá ni. Alhaji Yinka Quadri wà lè máa ṣe nǹkan ká má sí ń bẹ̀. Wà láì yẹ kí ti wà ń dé látàrọ̀. Ẹ bá wọ́n sì ìgbà ẹni ló fi mẹ́tọ̀ bí bí mo ṣe kúrò lórí bedroom sí ni mo sáré bọ̀. Torí láti wá ní. Ẹ bá mi sọ fún wa pé àrífín rọ́ṣà wa ti lágbára lọ. Alhaji Yinka Quadri on behalf of Muka and families, everybody is there. Tani ò fẹ́ rẹ́ èkó náwó ẹ̀ sókè. Ẹ tó bá fẹ́ rẹ́ èkó pàtẹ́wọ́ fọ́lọ́run ọba. Alhaji Yinka Quadri, the Almighty Allah continue bless you abundantly. You never lack of any good things in life. Amen. Kò yẹ kí n máa sọ̀rọ̀ ju olóyún. Ẹ̀gbọ́n Honorable, I love you so much. Ṣèbẹ́ fẹ́ ní lórúkọ ẹbí Muka rẹ̀ fẹ́ fún wọn nìkan. Ṣé o pé ìjọba ní àlọ́sìn kan púpọ̀ ṣùgbọ́n a rí wọn. Ó ti di stage yẹn ní ilé náwó fún lérí ọwọ́ ẹ̀. Ọlọ́run kọjú omi ló fẹ́ tèèyàn lọ. Kí wọ́n àjọ bí ewé kiri látẹ̀lé lọ ní ilé náwó pọ́ńpìlì. Àwọn ọ̀rọ̀ fún lówó yẹn. Ẹ máa pàdé fún àpàṣẹ Muka rẹ̀ ẹ bá fún wọn ní àtẹ́wọ́. Ọmọ kan ṣoṣo ní ìgbà ọmọ ni. Ọdún tí bàbá wa gan everywhere. Ẹjọ́ tó lẹ ẹ bá a sún sẹ́yìn ẹjọ́ tó lọ náà. Ẹjọ́ ẹ clear set ẹ ṣe thank you ẹ clear set. After tí bàbá wa ti ṣe tán gift kékeré yẹn wà ta a máa mú bàbá wa ọlọ́jọ́ bí lọ síbẹ̀. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.